fi ìwọ tó jẹ́ pé gbogbo tí jẹ́ ìran àwọn ànábì Ọlọ́run tí wọ́n padà rójúṣe tí wọ́n láti yọrí láyé kí wọ́n fi ọwé kí yẹn dẹ̀ ní God láti bọ́ mú bàrí kó wá máa ń fi inú ilé bàbá wa Àjàní Àṣẹ́yìn Muyideen Bello oníwàásí àgbáyé ṣùlùtọ́rì ni wáyé sí láti máa fi inú ilé wọn wé ànábì Nuhu àti Káníánù ọmọ rẹ̀ ẹ̀rí ètò mọ̀kọ́ fẹ́ sọ ẹ máa táàgì rẹ̀ ẹ̀ tó bá máa péjì ẹ̀ máa táàgì ẹ̀kọ́ wá wù ú. Number 1 ọ̀rọ̀ tó sọ yẹn bó ṣe ń bá bàbá àmọ́ mú Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀ yẹn ọkọ̀ ọgọ̀ ò láǹkàlì ọpọlọ rẹ̀ ti lọ ó ti dojúdé. Lákan ìmáàmù Ògbómọ̀ṣọ́ the great fún Ògbómọ̀ṣọ́ land níbẹ̀ nú ẹgbẹ́ ìmáàmù Ìkirè bó ṣe ń bá bàbá àmọ́ mú Ògbómọ̀ṣọ́ sọ̀rọ̀ ó lè bá mọ́ mú Ìkirè yín sọ̀rọ̀ báwọn. Ìmáàmù Ìkirè ó lè bá sọ̀rọ̀ báwọn. Ẹgbẹ́ mi ṣe ti rí ọjọ́ kan tó ń wí ọpọlọ lókùn tó ń kí nǹkan bọ̀ lẹ́nu mo ti mọ̀ pé àbílẹ̀ yìí kò lọ́pọ̀ ọpọlọ rẹ̀ òṣìṣẹ́. Oríire ìmáàmù náà bá sọ̀rọ̀ tó ń yanu gbàgbà sọ ọgbọ́n tí wọ́n sọ àbóṣe bá máa kàfẹ́ sọ̀rọ̀ èyí tó sọ lọ́njọ́ sí akàbọ́ ni akàṣẹ́gẹ́ni akàbọ́ àmọ́ lórí yìí ọgbà gbogbo èsì ọ̀rọ̀ rẹ̀ dákun o ìmáàmù mọ́sálásí wo ni ó population mélòó ìní ń kírun nínú mọ́sálásí rẹ̀. Number 2 olórí ìmáàmù Ìkirè mọ́sọ́ torí Ìkirè at least bàbá pé gbogbo mọ́sọ̀ síbi 5 ìlú bí Ìkirè kó dákà mẹ́ ẹ̀yin ọmọ Ìkirè ẹni bínú ni o ọkùnrin yìí kò ṣẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ gbogbo sí máàmù ẹ sì rí ẹ̀dẹ̀ sọ̀rọ̀. Kí la màmá yín ní Ìkirè lẹ́yìn ìdòdó tẹ́ máa ń ta lẹ́sẹ̀ títì? Wọ́n fẹ́ kó gbé dòdò kọ́ ọmọ kiri dòdò ọwọ́ aṣọ kìíní mọ́ rí ọwọ́ abọ́ta inú gbogbo ọ̀rọ̀ tí bàbá àmọ́mù Ògbómọ̀ṣọ́ sọ àti ọ̀rọ̀ tí bàbá tó àgbàlára ayàkíní kan tí ẹ bá kó rí ẹ ti dàrú ló ọpọlọ rẹ ti dàrú látọjọ́ tí bàbá ti ń sọ̀rọ̀ wèrèrè ò ṣe jáde báwọn bàbá tí wọ́n sọ̀rọ̀ sí wọ́n kọ́ bọnú ilé wọn bàbá Àjàní Muyideen Bello torí bàbá yẹn òótọ́ ni wọ́n máa ń sọ bàbá sọ̀rọ̀ sọ Ọbásanjọ́ kò fẹ́ sẹ́ni tí wọ́n sọ̀rọ̀ sí wọ́n sọ̀rọ̀ sí Goodluck Jonathan táwọn ò tí sọ̀rọ̀ sí wọ́n sọ̀rọ̀ sí Buhari ká tó wá máa sọ àwọn pẹ́pẹ́pẹ́ ká tó wá sọ àwọn ìlú tí wọ́n máa sọ tí wọ́n tún máa fi pè tí ń dì àkéré náà ṣe bí bàbá ṣẹ̀ṣẹ̀ kú ni kọ́lọ̀ bá fọ̀rọ̀ kẹ́ bàbá ó ṣe jáde táǹgbà yẹn kó ni wọ́n ń kí ẹnu àbùkù ń wọ inú ilé ó lé ṣe bí sẹ́yìn lọ́wọ́ ń gbéra bàbá ni bàbá ń ṣe. ọwọ́ àbọ́ta wọ́n ṣẹnu jágajàga bí ìtẹ́lẹ̀ mọ́ṣẹ́nì wọ́n bọ́ta ọmọ ìyanu gbàgà ọmọ sọ̀rọ̀ ọmọ ọmọ Ògbómọ̀ṣọ́ bí ẹgbẹ́ rẹ̀ tó ṣe pé ọjọ́ orí wọ́n fi ń tò ní. ọwọ́ rẹ̀ bí tó fẹ́ mọ́ yíwá yìí kìí sọ̀rọ̀ Muyideen àtàgbàlá Gabriel nílé yìí o ọjọ́ kórí ẹwú pé ètò fẹ́ mọ́ yíwá bí wọ́n yíwá yí ọwọ́ rẹ̀ padà yí ọwọ́ rẹ̀ padà. táwọn kan bá tiẹ̀ tọ́jọ́ pé a mọ̀ pé irú èèyàn bí àwa ò ní wọ́ torí péèjì tiẹ̀ náà àwa kírísítẹ́nì là ń sọpọ́ tiẹ̀ ń bẹ̀ àwa náà mọ̀ àwa kírísítẹ́nì là ń sọpọ́ tiẹ̀ àwọn tó máa ń fọ́lọ́wàsì rẹ kírísítẹ́nì lọ́pọ̀ ń bẹ jù bẹ́ẹ̀ náà ni fọ́lọ́wàsì tèmi náà mùsùlùmí lọ́pọ̀ ń bẹ bí pọ̀ ń bẹ jù etí kírísítẹ́nì fẹ́ gbọ́ ẹni wọ́n ń sọ etí mùsùlùmí fẹ́ gbọ́ àmọ́ àwọn fòótọ́ kún tí àwọn èèkàn já bàlàbàlà sọ̀rọ̀ tí ó kàn wá. àìmọye ọ̀rọ̀ lórí social media kí ṣe gbogbo ẹ̀lẹ́mí máa ń dá sí. tí wọ́n bá wá lù ọ́
má yíwọ́ rẹ wá bì wàláì má yíwọ́ rẹ wá bí ọ̀tẹ̀ ọ̀kàbùkù má ṣe mọ́mú kọ́sọ́ ń gbé tó ń ṣe ẹnu dákun lọ́nà wo gan-an ló ìwé ọ̀sẹ̀ṣẹ̀ máa dá sọ́rọ̀ mọ́mú Ògbómọ̀ṣọ́ tá ní wọ́ kí lọ́ọ́ mọ̀ tó ń sọ́sọ́ mọ́nu ọwọ́ àbọ́ta gbàgbàgbàgbàgbàgbà ọ̀sàrí máa sọ wúsọ lórí kíní gbogbo bí wọ́n ti pèsè bàbá wọn ò rí yìí gbọ́ ìgbà tó jẹ́ pé yẹn níwádìí nǹkan kàn rí tẹ́ bá ti rọra rí fídíò 5 minutes àbí 30 seconds tí ọ̀dà bóyá fídíò yẹn 2 hours ní ẹ̀ níwà kan kàn sáré bọ́ta lẹ́bà sáré mọ kọ́mẹ́ǹtì lórí lẹ́sàáré mọ sí fídíò ní lórí lọ́ọ̀gbó náà. bàbá mọ́mú Ògbómọ̀ṣọ́ tí gbogbo ayé tó ń kálukú ń tààpù láàrẹ̀ táwọn èèyàn ń jókòó tí wọ́n ń gbọ́ wáàsí táwọn èèyàn ń jókòó tí wọ́n ń gbọ́ wútúbà tó bá àwọn àmọ́ọ̀mù gan tó gbà pé wútúbà lẹ́yìn wútúbà àwọn táwọn bá ti gbọ́ tán mọ́sálásí wútúbà bàbá mọ́mù ló kù ta ní gbọ́ kí ni wọ́n ṣe ìwọ́ ṣe dánilẹ́kọ̀ọ́ kankan sí èrí. so ìdánilẹ́kọ̀ọ́ ẹyọ kan ká tiẹ̀ rí pé tí wọ́n náà ṣe ni ò lọ́pọlọ wọ́n bọ́ ta ọmọ ṣe bí ajá tí wọ́n bí ìtajà àdìbò olúgbìbì jẹ. ẹ̀yin mùsùlùmí ṣé bá àgbà ìṣe máa ń ṣe nu ni kò wá sí respect kankan odidi ìgbẹ́sùfù ìlú odidi ìmáàmù ìlú ni wọ́n ń yanu gbàgbà tó ń sọ̀rọ̀ sí olórí burúkú ni ẹ olórí burúkú ni ẹ. bẹ́ẹ̀ náà ni ìmáàmù sọ̀rọ̀ nígbà kan tí wọ́n ní ẹni tí ọ̀bá tí ìra mọ́tò fún bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ tó wá lọ ra mọ́tò fáàfáà pé kìí sọmọ dáadáa tí wọ́n sọ̀rọ̀ yẹn ókè irú yìí lẹ́ẹ̀mọ́ sọ pé káwọn èèyàn wá máa worship yín. Olúwa Máyọ̀wá ọmọ ìyá mi bóò ni yakú àjọyọ̀ àná kò ní bàjẹ́ wákẹ́wàá jáde gbàgbà ọmọ sọ̀rọ̀ ọmọ ṣe bí ajá tọ́kọ̀ gbá káàkiri ṣebí tó bá tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ ó tiẹ̀ ti gbé mọ̀ kalẹ̀ kí wọ́n mọ̀ pé léyìí náà ní mọ̀ díẹ̀ bó ti wù ní ọmọ aláwọn àwọn àfáà rátìbí ìmáàmù rátìbí ni ẹ náà ṣébẹ̀ ṣe máa rí chief mọ́mù lu yín ṣébẹ̀ ṣe máa rí ìfẹ́nu ṣébẹ̀ ṣe máa sọ̀rọ̀ lu yín nù. bí wọ́n bá ṣe wá sọ pé gbogbo èèyàn fẹ́ sọ̀rọ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ mọ́mù ìwọ lọ́sọ̀rọ̀ ọwọ́ á lọ gbogbo ẹ̀mí ẹnu aráwé take your time o àwa sọ fún ẹ take your time kí ló dé tẹ̀ ń bínú ògo ọlọ́lọ́dà mọ́mù kìí sẹ́yìn wọ́n kàn jáde wọ́n kàn sọ̀rọ̀ yàwó wọ́n kàn sọ̀rọ̀ láì jẹ́ pé lẹ́sìn wọn ijú ẹnu ẹni ẹlẹ́nu rí bọ́ yí o. Hello àti ìmọ̀ ìgbàkọ́ ẹ̀dàkùn kìí ṣe nọ́mbà tá fi gbàkọ́ ní o. Kí ló dé ẹsẹ̀ mọ́ respect ara yín díẹ̀díẹ̀ ọgọ́ ti ṣe sọ̀rọ̀ mọ́mù ní ọwọ́ yanu gbàgà ta ló sọ̀rọ̀ mọ́mù kiri nígbà tá àti ẹ̀dá mọ̀ bóyá kiri ta ló sọ̀rọ̀ rẹ̀. tẹ́ gbogbo yín tí mo ń bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ 300 ní tí ọ̀bọ̀ wa ti bá yín láàmú bẹ̀ tó bá jẹ́ pé méjì bá ní nìkan lẹ́mọ̀ wá sunkún káàkiri ọ̀yẹ̀ ìmáàmù òun ló kó bá yín ni òun ló nígbà wọn ni a máa kọ́ kéwú pé láǹgbálẹ̀ nílé káàkiri ẹsẹ̀ gànà. òun ló yẹ má lọ sùkúù ni ó kó bá yé yín ni tó bá fẹ́ dúró níbi ìṣe nǹkan nítọ́jọ́ wa bàbá kò tí ì jù
ẹ tètè gba skul ọ̀gẹ́ fi ètò ìsílẹ̀ kẹyẹ lé ọpọlọ àti lánàá káàkiri àdúgbò. láti wà ní gbogbo èèyàn máa sọ̀rọ̀ ṣébí ìwọ wá ni wọ́n ní gbogbo ẹran tó ní wọ́n ju bí wọ́n yọjú bọ̀tà ìgbẹ́ náà yọjú. torí orí yóò bá pé àbíkọ́ ẹgbẹ́jà bá ti mú kán máa ń jógi yín tán lẹ́mọ́ wá sọ̀rọ̀ láì ilẹ̀ wa máa ń wúwo ìpín yìí ẹjọ́ orí yín ó pé ẹjẹ́ kí orí yín ó pé. wọ́n sọ̀rọ̀ bàbá ẹnìkan kò sí ẹ̀yẹ́ ẹnìkan wọ́n jáde pé ẹnìkan sọ̀rọ̀ nípa bàbá bàbá sọ̀rọ̀ tí wọ́n kú ni. bàbá ó wojú ọlọ́rọ̀ báyìí yóò sì sọ yóò wò yẹn jókòó báyìí yóò sì sọ láì tó wá jẹ́ pé ẹ̀ṣẹ̀ máa àtàkì bàbá èmi ń gbà wọn kí wọ́n ti sọ. wọ́n sọ bàbá mọ́mù dẹ́gbẹ́ rẹ̀ lájáde ta yẹ́yẹ́yẹ́yẹ́yẹ́ social media máa àti mú àrífẹ́ lọ́gán o. ìwọ́n tó rí bàbá mọ́mù níbi òkú bàbá kádìpù tó ń sá káàkiri tó ń sára fún mọ́ láì ana kọ́ mọ́ láì gbà wọn tí bàbá mọ̀ sọ pé mo ṣe wá àṣì tèmi kí náà kàn ọmọ bọ́ọ̀lù ni tí wọ́n bá tẹ̀ wá ń gbówó fún ọ pé kọ́ bá wọn bú bàbá mọ́mù òsì lọ́pọlọ díẹ̀ kọ́ fọpọlọ sí. kí ẹ sọ pé wọ́n ní bàbá náà ṣe dáadáa ní òkè ìgbà tí bàbá wa ti wá jó wà sí àgbáyé yẹn wọn gbọ́dọ̀ sàlébù pa wọn mọ́ ẹ dákun báwo náà sì ni pàtó yẹ pé ilé kéwú nìkan lọ díẹ̀ kí ni ìmáàmù pè yọ sílẹ̀ ó sì lé làǹgbàmú ó lé lóye gbogbo tí wọ́n ń sọ yẹn ó kẹ ẹnìkan bẹ tí wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ ẹnìkan bẹ tí wọ́n lé fún mọ́ràn orúkọ jẹ́ lé bàbá yín kan láì bú bàbá yín pẹ̀lú tí lóun fi qualify bàbá yẹn látòkè délẹ̀ ẹranko rẹ ẹranko bíárì ó ń tí ìró fò yóò sì pọ̀ sórí kìnìún yàmà ẹyẹyẹyẹyẹyẹ. àkínní bàbá àwọn ògbé ń gbà yìí bí bá ti sọ̀rọ̀ eléyìí ó jáde wọ́n lè yàn ń kọrin náà olórin òun náà jáde òun náà àdírẹ́sì bàbá àmọ́mù wáyú tani ẹ́. tani ẹ́ lẹ́gbẹ̀ẹ́ mọ́mù Ògbómọ̀ṣọ́. ìtẹ́ náà rí lórí social media ọmọ àdú tí mo tẹ́ ẹ bá mọ̀ ní lójú ayé ọmọ àdú bá ń lọ lẹ́gbẹ̀ẹ́ ṣẹ̀ṣẹ̀ ń pariwo bẹ́ẹ̀ bá fojú kan lójú ayé òdù bá ń lọ. ẹ sọ fún wọn sọ ara rẹ̀ láàsùn wọn lélẹ́yìí ọba tó bí ọ̀dà tó sọ̀rọ̀ ọgbọ̀n wíníwíní. àkéèjì ẹ bàbá àwọn bàbá yín ẹ ní bàbá ńlẹ́yìn ni. ẹranko wàá ọ̀rọ̀ rẹ̀ kì í bá tara ayé mu tí bá sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ bá tara ayé mu àfígbà tó yẹn wọgbó gbogbo yẹn bá ń lójú ọ̀nà báyìí wọ́n mọ̀ wọgbó lọ ni gbogbo yẹn bá ń lójú ọ̀nà báyìí wọ́n mọ̀ wọgbó lọ gbogbo wà ní. ẹ wá lọ wọ àwọn tí tó fún lórí péjì yanni bàbá mi máa ń sọ̀rọ̀ dáadáa mi máa ń sọ̀rọ̀ dáadáa torí sọ nǹkan tẹ́ ń fẹ́ ni ọ̀rọ̀ Ọlọ́run yóò ṣe nǹkan téèyàn bá ń fẹ́ ni wọ́n máa ń sọ gbogbo yín ẹ lọ fi sórí ọ̀rọ̀ Ọlọ́run kì í ṣe tó fẹ́ ni wọ́n sọ ọ̀rọ̀ Ọlọ́run sọ̀rọ̀ kì í ṣe oúnjẹ tútù oúnjẹ gbóná ni téèyàn máa ń jẹ pẹ̀lú gbígbóná téèyàn sì máa ń jẹ nù. tíṣe àfa tó ń ṣe àbí wọn tó bá ṣe ọba yí ọ ètè lọ máa ní làǹgbà rẹ káàkiri àpọ̀pọ̀ lọ́mọ máa ń kó lọ́mọ jí nǹkan mọ́ lẹ́nu lọ́mọ mójútó ṣé wọ́n lè pàwọn àfà nílẹ̀ Yorùbá bí tí wọ́n ń bá wà ó lè sí mẹ́ láyé ọ lọ ó ṣe ilé súnmọ́ mẹ́ga ta lọ́mọ̀ wà yìí
ìmù ní kiri yín torí mo rí pé bẹ́ẹ̀ ṣe máa rí màmú ní yín fẹ́ràn ẹni bí wọ́n ṣe sọ̀rọ̀ yẹn ẹ̀ ní àpálẹ́ fún àwọn màmú ní yín because ò ní lápálẹ́ fún màmú ní yín ọ̀yanu gbàgbà kọ́ máa bá màmú gbọ́ sọ̀rọ̀. ayé èrò ní gbà. àbí irú àrífín náà dáadáa wá nìyẹn. irú òní jálágara ti bí ní àwọn ìmọ̀ọ́mù láti àwọn ìmọ̀ọ́mù agboolé òní jẹ́ ti ní. ibi táwọn èèyàn ti ń kọ́ mọ̀ ọjọ́ ìjókòó gan lọ́wọ́ wọn wá sí bàbá fáwọn láti bẹ̀rẹ̀ kó tètè mú ọwọ́ ọkàn máa gbèpè káàkiri elétè pípọ́n agbètè bí òròbó adìẹ ẹranko. Go. Má wá o. Má wá ìbẹ̀lẹ̀ o. Ìbẹ̀lẹ̀ o. Ìbẹ̀lẹ̀ o. Ọmọ ọ̀rọ̀ wa ti mú ìdí nì. Àtàgbàlá Gabriel náà ló dúró sí o. Ọba wá sì kẹyọ kan tí ọlọ́pàá sọ pé wọ́n fi yàn yín lóníkọ́ ọlọ́pàá inú kọ́mbò mi. Tọ́mọ̀ pé tó ṣe yẹn àǹfààní ara rẹ̀ lè tá àsìkò ara rẹ̀ lè tá ó lè má jẹ kankan ní ayé mọ́ pọ̀ ọba odidi ìmáàmù ìlú ó lè di dáadáa. Ìmáàmù odidi ìlú kan. Mẹ́rin wá gbogbo òkìrè. Ẹ̀rà kú. Irú ọ̀rọ̀ tó sọ lọ sọ sí ìmáàmù yín ní kiri bẹ́ẹ̀ ìmáàmù kiri. Ayé ọlábàjẹ́ mú sí àgbẹ̀ náà jẹ́ ayé ìlú ní dáa. Ẹ ṣe ìgbà kọ́ mo bá ti fẹ́ gbà kọ́ máa sọ fún mi mo ti fẹ́ gbà kọ́. Ẹ má máa tẹ angris orí fóònù mi ẹ dàpọ̀ ẹ lọ yọ ẹ lọ́wọ́ lọ́wọ́ mo jí lé lọ ẹ lè gbúrú ẹ wà wà. Ẹlòmíín náà máa sọ̀rọ̀ ẹnìkan kan ọmọ tí wọn ọmọ rí yọmọ yanu gbàgà yọmọ bá yọmọ wọn wọ ẹlòmíín bá ìwé dèdè rẹ what are you bringing to the table nothing lẹ́yìn kankan wà kọ́mẹ́ǹtì kó tẹ̀ ṣòfò tó fẹ́ ṣe táàmọ̀ ya rẹ̀. nígbà tẹ́ fi pè wọlé nù ẹ̀yẹ ìgbà kọ̀ láàrin 15 minutes ẹ sọ̀rọ̀ lé lórí. ẹ pè wọlé. Hello. Àmọ̀tẹ́kùn Oòduà ní gbogbo rẹ̀ sílẹ̀. Ẹ káàárọ̀ o. Wọ́n ti lọ. Adéwọlé mo ń pè mí pè ẹ mo mẹ́sẹ̀jì ẹ mo pè ẹ o pè mí padà. Wọ́n ṣe wọ́n bá ṣe wọ ẹ lọ o. Ìfẹ́ sọ̀rọ̀. Wọ́n ṣe wọ́n bá ṣe wọ ẹ lọ tẹ́ pé bá ṣe sọ nìyẹn. Nọ́mbà tí mo fi kẹ́ ẹ fi pè mí wọlé mo ti paste ẹ̀sọ́ online ẹ má lọ pè sórí nọ́mbà mi. Hello. Hello aláyé mi kí ló ń lọ. Ẹ káàárọ̀ láti ní olú. Àmọ̀tẹ́kùn. Oge láti ní olú ẹ̀ tí ń pè wá. Àmọ̀tẹ́kùn. Ẹ má gbọ́ ti fẹ́ ẹ má gbọ́ tí mò ń bá yín sọ ń bì ẹ ń gbọ́ tí mò ń ṣe lórí Facebook. Àmọ̀tẹ́kùn. Ok kí ló ń ṣẹlẹ̀. Ó ń ṣẹlẹ̀ bó abẹ́rẹ́ àgbà mi ni ṣé mo wá ṣeré ń bì ni. Ẹ ń wo kí ni ẹ bí lè gbé kí ló ṣẹlẹ̀ adé contribute. Hello. Hello.
ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sórí ètò lẹ́wà. Orí ètò láwà láti inú wọlé tí ń gbé wa kí ló kọ yín. Jàǹkọ́lá ìpínlẹ̀ sọ̀rọ̀ látògbómọ̀ṣọ́. Ẹ ṣeun kí lẹ fẹ́ bá wa sọ. nípa fẹ́ bá yín sọ náà ní jẹ́ bàbá àwọn ọkùnrin jákujàku lọkùnrin yẹn jàre. ó dúró sọ̀rọ̀ mú ìdílé rẹ̀ mú ìdílé Àgbàlá Gabriel rẹ̀ ó dúró síbẹ̀ ó ṣe dáadáa ò ṣe dáadáa kọ́ máa rán yàn. ṣùgbọ́n tẹ́ bá ṣàkíyèsí ọkùnrin wọn tẹnu wọn bá ń yọ̀ bílábílá tẹ́ bá bí wọ́n léèrè béèrè ẹ̀sìn wọn ò ní lè dáhùn. dáhùn bò àléyàn máa ń lé láǹgbà káàkiri àdúgbò ní bó ló ṣe dáhùn. iná là ń sọ sẹ́mi pé nínú ìsìn tá a bá ṣe mistake tẹ́ bá ní tá a bá ṣe mistake yìí bá yíya a ṣe mistake báyìí lórí ìkú ẹbí léèrè ìdájọ́ rẹ̀. ikọ̀ ọkọ̀ ní òní ẹran wá àbí láǹgbà àbíkẹ́ lọ. ìjọ máa sọ náà nu àwọn òótọ́ mọ̀ ní tiẹ̀ ní. Adéwọlé a máa sọ àlọ́ yóò tó no problem my bro. ìlànà ṣé wàá ń gbọ́ mi bàbá. àgbọ̀yé. ṣé ẹ rí ọmọ bàbá ẹ rí kóhùn nìkan kọ́ ni bàbá bí ètò sọ̀rọ̀. kèké sọ ọmọ bàbá o. kéèké sọ ọmọ bàbá. kèké sọ ọmọ bàbá. kéèké sọ ọkùnrin mò ń sọ ọmọ bàbá sì ti gangan. àṣebéè tó wẹ́rọ etí tó sọ̀rọ̀ lánàá ni tó lóun kọrin. kèké sọ ọmọ bàbá kọ́ ló bí. so ṣé ẹ rí i tí ọwọ́ àṣẹlẹ̀ lánàá náà ọwọ́ tó mọ́gbọ́n kan lọ́wọ́ ẹni sáwù. ẹ sáwù. torí ọgbà tó sọ̀rọ̀ yẹn tán ọ padà ṣe prógráàmù mi lórí rédíò torí mi wo láìpù rẹ̀ wọ́n wá jìbéèrè yẹn sí i òun náà jó wáyé gbogbo ayé òun náà kò mọ̀ sí pé orin tóun kọ ọ̀dà òun náà ti mọ̀ òun náà ti sọ ọ́nà ọ̀rọ̀ rẹ̀ pé kó má dàbí pé òun lọ sí àrùn má bàbá òun lọ́wọ́ ni pé òun ò fi ilẹ̀ ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ a máa kóró ni tí mọ́mù bá ṣe wáàsí yẹn ní ìjọ Jímọ̀ tí wọn bá sọ̀rọ̀ ó ṣeé ṣe kó má tètè yà kánkán kó fẹ́ forí ńlẹ̀ náà orin fífi ilẹ̀ rẹ̀ lè má tètè jẹ́ kíákíá ṣebí bàbá rẹ̀ ni wọ́n ń ròyìn ọ̀wá sí gbogbo bí wọ́n ṣe ròyìn bàbá rẹ̀ pẹ̀lú odidi bíi wákàtí kan bẹ́ẹ̀ ṣe ròyìn bàbá mi yìí ìmọ̀mù mélòó ló ròyìn bàbá rẹ̀ láti jọ ṣé wọ́n sọ̀rọ̀ bàbá láburú ni wọ́n sọ dáadáa tí bàbá ṣe tá a fà mí ò lè ṣe ńlẹ̀ Yorùbá tá a ti rà fà mí tó lè ṣe. ètò wa tábà wọnú ọ̀rọ̀ ìwọ wa mú dání kó o sì fi dáadáa tí wọ́n sọ ń pa bàbá rẹ̀ kó o sì fi wọnyún pé èyí náà wọ́n fi pè mí sákìyèsí rẹ̀. torí mi ò rí tí wọ́n sọ láburú ń pa bàbá tí wọ́n ti sọ fún wọn náà sọ ọ̀rìn lójú pé mo ò kúkú dákọ̀ ó sì ń kọrin ọ̀hún náà ìwọ náà sì mọ̀ pé kò dáa torí ń sọ lánàá pé òun ìfà fọ́ọ̀mù lórí stéèjì òun èsì ìṣègbà òun ìṣàwò. wàlílà ìlànà ní tó wù wá ni pé kò forin ńlẹ̀ tó bá mú lànà bàbá rẹ bó bá lòdì bó bá gbowó ṣé bàbá lè mọ́ mú ọba pín wò ni. hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. láti inú rẹ̀ ti gbé wa. ọ̀rọ̀ á pẹ̀lú rẹ̀. Ògbómọ̀ṣọ́ ò ní dàrú Ògbómọ̀ṣọ́ gbé wa o. Àmín. Ìmáàmù ẹni Ọlọ́run gbé ga ni láti lọ ni láti ń pè. ẹ máa sọ̀rọ̀ yìí lọ. ẹni Ọlọ́run gbé ga ni mọ́mù kò sẹ́nìkan tó lè rẹ̀ lẹ̀. Hello. Hello. Àmọ̀tẹ́kùn Oòduà. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀. láti inú rẹ̀ ti gbé wa kí lórúkọ yín. láti Òkè Ògùn mo ti ń pè yín láti Òkè Ògùn. ẹ bá wa dá sọ̀rọ̀ sí mẹ́lẹ̀. nípínlẹ̀ Ọ̀yọ́. ẹ bá wa dá sọ̀rọ̀ sí mẹ́lẹ̀. ṣé ẹ rí bàbá tí máa ń sọ̀rọ̀ fún mi pé kéèyàn máa pọ́n bàbá yẹn lé ju àfa yẹn lọ àmì kéèyàn máa pọ́n àfa yẹn lé ju bàbá yẹn lọ tí máa wí kótókótó. àwọn èèyàn Usumu Balaga bí kílò kan bá ti ń sọ Usumu Balaga láàbíjọ. ok Yabalaga Nusu. Lábàlágà Nusu ìran kan náà ni wọ́n. ṣe ráwọn ilé wọn bá tí alága bá rí wọn alága sì máa sá lọ. alága bá rí wọn yóò máa sá lọ ni. ṣé ẹ gbọ́ mi. à ń gbọ́ yín. so irú èèyàn tó jẹ́ lò àwọn ilé wo ní wúlò kankan fẹ́ sí lẹ́yìn pé ká ti dẹ̀sìn rú wọn wúlò kankan èèyàn dáadáa ni wọ́n ọmọ kéwò olódo ni ọmọ kankan ló kéwò lè béèrè kankan lọ́yẹ̀ ló kọ́ dání lóhùn. lẹ́yìn kan wá sí rédíò tó ti máa tójọ́
àwọn gbájú ẹ̀ ní olè náà máa ń já olè náà máa ń dálàgbà kí máa ń pa kọ́ńkọ́ iṣẹ́ tí ń ṣe nù kìí sàfà ọmọ tó kankan èkìní tí máa ń wé mọ́rí ìwé kẹlẹ́ fi ń ta àwọn èèyàn jẹ ni ọmọ kankan ló kéwú àmọ́ amúnibú ni ẹran bíyẹ ni yóò mọ kọ̀rọ̀ bá àwọn arókè ògùn yóò mọ kọ̀rọ̀ bá wa ni àmọ́ kò wúlò kankan. Ìkirè máa sókè ògùn Ìkirè máa sókè ògùn Ìkirè sókè ògùn kìí sókè ògùn Ìkirè lọ́nà Òṣogbo Ìkirè ní. Ìkirè ní. No ìlú ọdún máa sọ mọ́jà ìmọ̀ ìpá ọmọ rẹ̀. Hello. Àwọn gbájú ẹ̀ tó ń Hello. 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 Hello, Àmọ̀tẹ́kùn Odua. Láti inú olè tí ń pè wá kí lorúkọ yín. Láti Ògbómọ̀ṣọ́ ni orúkọ mi ní Yusuf Ẹ bá wa dá sọ̀rọ̀ yìí. Ọláwọlé. Ẹ ṣeun. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí burúkú yìí Ọlọ́run ọba nìkan ni ó bá wa mú wọn kúrò ńlẹ̀. Àmín. Ọlọ́run bá lè má pa wọn o, bọ̀ Ọlọ́run bò ní jẹ́ wọ́n jámù kankan mọ́nú ayé. Àmín. Mo rí fáwọn sí ọ̀rọ̀ bọ̀dábùrẹ̀ mọ́ ọ̀gágbá, ìyá Bàlágà Nóòzù. Ẹ ń gbọ́ mi. Ẹ já sọ̀rọ̀ eléyìí ẹ fi yá Bàlágà Nóòzù lẹ yá sọ ìdáhùnsọ yìí ẹ méjà dá right. Hello. Hello. Ẹ káàárọ̀ o. Àmọ̀tẹ́kùn ẹ káàárọ̀. Láti inú olè tí ń pè wá kí lorúkọ yín o. Ẹ kú ètò, àwọn ń pè láti Èkìtì. Láti Èkìtì. In fact, à ń gbádùn prógráàmù yín ẹ kú àdúró tí bàbá ìmáàmù. Ẹ ṣeun o. Pẹ̀lú ògbó Ọlọ́run bá mi gbé yín ga. Àmín àmín àmín. Ẹ̀yin náà ò ní wálẹ̀ o. Àmín. On a normal day náà mi ò expect pé ká ẹ dá máa yẹn lò. Òye sàrà kọ̀kọ́. Ọ̀pẹ tún ṣe dá lóhùn tó ti yẹ kọ́ tẹ̀wá tó ń bú tó wà rò pé tẹ̀wá tó ń dá lóhùn á dìde pé ẹni fún mọ̀rọ̀ sọ ni. Ó ti ṣe tàwọn kọ́ tó jẹ lọ. Tẹ̀bà wá fún lẹ́sìn ilé yìí á dìde ẹni fún mọ̀rọ̀ sọ. Bàbá ládàá ata yẹn. Bàbá yẹn á sàbù láì wọ́n ló dárí jì mí. Kò sínú àwọn tó kàn tẹ̀ kó lè máa sọ̀rọ̀ lórí social gbọ́. Ẹ mọ̀ àìríṣẹ́ ṣe wọ́n ti pa iye wọ́n ti pa oko wọn jẹ́ àṣà pé máa mú un sọ pé kán máa yàgbọ́ wọn kán máa lọ wọṣẹ́ lọ́dọ̀ wọn kán máa lọ ti okúra dáadáa tó ń ṣe kiri ẹ̀ mọ́. Èyí ló fà á tán fi rí ti bàbá àmọ́ mùdìmọ́wọ́. Tó tí ẹ̀ ń gbọ́ mi báyẹn sà. Bí ìtùkọ́ ti ní kán máa wàá wọṣẹ́ o kán máa wàá ṣe gbá kán máa wàá gbogbo àwọn alágbà ká fi kájò nǹkan kí ìtòhùn orúkọ ṣẹ́ dáadáa ẹ̀ ṣe mọ́. Gbogbo àwọn sáyẹ́ǹsì ti baṣẹ́ jẹ́ mọ́ wọn lọ́wọ́. Tó ti yẹn báyẹn èyí ló fa gbogbo social media tí ń wá. Dáadáa tó ṣe símú ìdí ìjájà ó ti bìí tẹlifóònù òun lè ṣe sí bàbá àmọ́ fún oúnjẹ lọ náà tó di eyín báyìí bọ̀ pẹ̀lú òkú Ọlọ́run mọ̀ bá mi dojú gbogbo wọn délẹ̀ nìkan gbogbo ẹni tó bá ti sọ pé ẹni tó ga lókùn tóun fẹ́ máa dìmú lẹ́sẹ̀ tí ó fi jábọ́ Ọlọ́run mọ̀ já gbogbo wọn bọ́ ni òótọ́ ọ̀rọ̀ ni wọ́n sọ ọ̀tọ̀ ọ̀rọ̀ máa bá máa yí sọ̀nà meanwhile automatically gan tá a bá ní ká tú gbogbo ẹ̀ gan bọ̀ onílé ìṣòro tójú bọ̀ ọmọ ẹni tá à ń sọ yìí kìí ṣe ọmọ bàbá gangan tó ti yé báyìí bọ ọmọ bàbá náà la tún lè pè tó ti yé yín báyìí tó à ń òótọ́ ọ̀rọ̀ ni bí ìsọkúsọ ni pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni wáàsí ó bá èmi tí mo ń sọ̀rọ̀ yìí gan wíkọ̀ sí mi náà máa ń gbóni ó lè bẹ anybody wí tó ti yé báyìí. tí wọ́n bá tiẹ̀ sọ̀rọ̀ wọ́n á sọ wípé wọ́n wá bá nínú ilé ìtọ́lọ̀ sọ ẹni wọ́n sọ èyí ọ̀sọ́ pé kọ́ ọmọ gbòòrè èyí ọ̀sọ́ pé kọ́ ọmọ ṣèkéné ẹ má mutí má sáwọn èèyàn mutí má ni. ó lè bẹ́ ó ní mò ń bẹ̀ mí tí mò ń sọ̀rọ̀ yìí gan wí ó bẹ̀ mí gan náà wí ó lè bá bàbá àmọ́ ọ̀mù gan tí ń sọ̀rọ̀ wí. àbí o kí wá ṣe pé kí wá ṣe pé kí wá tètè pásánà òótọ́ ọ̀rọ̀ ni kì í ṣe pé kí wá tètè pásánà ìwọ ni wàá ronú sí pé nǹkan sọ yìí ọ̀rọ̀ ni. wàá lọ wọ owó èrè wàá lọ wọ kúrán rẹ sóòótọ́ ni àbí irọ́ ni. mo ló dẹ̀ lọ bè lọ́wọ́ àwọn àfa àṣẹ tí wọ́n sọ yìí sí ọ̀bà lóye rẹ̀ sóòótọ́ ni àbí irọ́ ni. tí bàbá ẹni tó pè ní bàbá òun tó owó tó di pé bàbá sàláìsí ní bàbá gan ti sọ́rí tí bàbá kò sọ́rí. wọ́n sọ fún barista náà. tí bàbá sọ bí òkú barista náà. hello. Assalamu alaikum. Wa alaikum salam. Ẹ̀gbọ́n ètò sà. Ẹ ṣeun. Abdullahi lórúkọ mi láti Òṣogbo.
ẹ ṣeun Hello. ẹ ṣeun kí lẹ fẹ́ bá wa Yes, sọ àwọn nípa náà dá ètò sí tó ní o. ẹ ṣeun. Ṣé ẹ rí nípa ọ̀rọ̀ bàbá olóṣùká lórí ìkirè yẹn? Máa yẹn ní pírọ́blẹ́mù gan gidi. ó ní mental problem ni o. Ọlọ́run bí nígbà tí bàbá máàmù sọ̀rọ̀ tí wọ́n ṣe sermon tiwọn, wọ́n fi ọ̀rọ̀ àyà kúrò àwọn fi báàkì ọ̀rọ̀ wọn. òun ò lè ráyà Nígbà kúrà tí wọ́n máa sọ̀rọ̀. òun ò lè rí ráyà kúrà nù ọkọ láǹgbà ní ìbáàkì ẹ̀jẹ̀ ò láǹgbà. Ẹ ní pé ó kàn ń àtáàkì bàbá máàmù gangan ni personality wọn ló ń àtáàkì. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Even kọ́mẹ́ǹtì ẹ̀gán tí mo kọ́mẹ́ǹtì fún, mo ní tó bá fi lè bá Malam Yusuf dẹ́rù ẹ̀ wò àbí Sheikh Adégbàgbọ́dù wọ́n sáfẹ̀ níwèé court. Ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù ná, ó ti pọ̀ jù, kí ló ṣẹlẹ̀ lórí pé kí ni ẹkẹ́ àtáàkì yẹn ẹ̀dẹ̀ mi èrè kí ṣe sáfà náà àfà ò ní àfà gíní gbogbo àwọn ọmọ tá a mọ̀ tó kéwú lẹ́gbẹ̀ẹ́ tó kéwú lọ́dọ̀ rẹ̀ náà bí babaláwo náà làwọn náà ń ṣe kiri ẹ béèrè ẹni ó jáde ó wá dìbọn kẹ̀rí pé Lukaku tó kéwú lọ́dọ̀ òun sì ṣe babaláwo ní ṣe kiri. Lukaku kéwú lọ́dọ̀ rẹ̀. tó kéwú lọ́dọ̀ rẹ̀ bí babaláwo lòun náà ń ṣe kiri. ẹni kó jáde kó wá dìbọn kẹ̀ pé rọ́lá ń pa. tó rádaràdá tó ń ṣe kiri yẹn wọn ó ṣe ó kẹ rúrú wọn ṣe ẹ̀gbọ́n ṣe máa dá sétò rárá kò ṣe ẹ̀gbọ́n ṣe máa dá sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn torí kò yé wọn wọn ò bá gbọ́ yé ẹ. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Hello. Hello. Alaikum. Ẹ káàárọ̀ wa alaikum salaam. Ẹ káàárọ̀ dẹ̀ ẹjọ́ mẹ́ta dà o. Ọjọ́ mẹ́ta ni o láti lù wọlé. Àmọ̀tẹ́kùn òdua ọ̀nà Alájí àti láti Ṣàgámù ni o. Láti Ṣàgámù. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun ẹ bá wa lánàá náà. Mo bẹ́ lọ́ba àlejò ọlá fún ẹ ní dèrò ẹ̀yìn o. Àmín àmín àmín. Ọlọ́run wà pẹ̀lú yín o. Àmín. Ẹ rí àwọn àgbàlagbà gbogbo orú àwọn eléyìí wọn ò lè máa bú bàbá ìmáàmù lè máa ga. Àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run bó pẹ́ bóyá wọn ò padà wá tẹ́ kíra síwájú bàbá ìmáàmù lọ. Àmín. Àwọn eléyìí ò kéwú ìjẹkújẹ tó jẹ náà ìjẹkújẹ náà ń jẹ. Kí ló kàn pẹ̀lú ẹni tó ń bá wí? Ṣé òun fẹ́ wá láti òfin sì èkó wá kó fẹ́ wá gbìjà lọ́yọ̀ọ́ ni? Àbí kí ló kàn tiẹ̀ ń bẹ̀ tó náà ń bá wí? Àmọ́ nígbà tí gbogbo wọn ò kéwú òye wọn ẹni tí kéwú yé ẹgbẹ́ mọ̀ dálágbòdànù wọn ò délé dálágbòdànù àwọn ló padà ṣubú pẹ̀lú ògo Ọlọ́run wọn padà ṣubú ni àti tí wọ́n bá fẹ́rí padà wọ́n bá padà kódà ọ̀gá wà lẹ́kùn. Mi sọ lárẹ̀ ìjọ ẹgbẹ́ padà wọn gbà kọ́ lọ́wọ́ ni. Ẹ̀rí gbogbo nǹkan láyé yìí èèyàn gbọ́dọ̀ mọ ẹ ló làákàyè. Èèyàn gbọ́dọ̀ máa ṣe kí ni. Ẹ̀rọ ọ̀gá wa. Salaam alaikum. Wa alaikum salaam ẹ káàbọ̀. Ẹ bá wa dákọ̀ yín fún gbogbo ilé àti role template inú prógrámù yìí. Ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àbílúkọ. Orúkọ tèmi ò yí padà. Kọ́sìm Abdulsalam ló kọ mi. Tí mo jẹ́ olórí fáǹsì Àmọ̀tẹ́kùn Oòduà. Ní gbogbo ilẹ̀kílẹ̀. Ìlú Ìlọrin làwa fi ṣe ibùgbé ní. Àná Ọlọ́run ó gbà wá. Àmín àmín. Ẹ kú ètò. Ètò ni. Èmi náà ní kí n rọra dájú bí ẹ̀kínkín bí prógámù tẹ̀ ń ṣe rẹ̀. Ẹlẹ́kọ̀ọ́ sí jù. Tọ́ àkọ́kọ́ náà bàbá tẹ́ gbé wáyé. Torí lọ́dọ̀ tèmi bàbá ni wọ́n wọ̀n ń sàfà. Mo jẹ́rìí àgbè mi ọ̀yá. Wọ́n kàn lè wé láwà ní wọ́n ń sàfà. Mùsùlùmí ni wọ́n but wọn ò Islam tán fẹ́ ṣe òye wọn. Mùsùlùmí ni wọ́n àmọ́ Islam tán fẹ́ ṣe òye wọn. Kò ń ṣe orí tí bàbá àmọ́mù náà ti bẹ̀rẹ̀. Àmọ́ ó dùn mọ́ mi pé gbogbo orú àwọn báyìí. Ìtínú mi máa fi ń dùn ni pé bàbá àmọ́mù máa ń ṣe ní ajá ní gbó. Ní irú wọn báyìí lọ́dọ̀ bàbá àmọ́mù. Because
ní ọ̀rọ̀ tí bàbá yìí ń sọ wọ́n ní Yorùbá bọ̀ wọ́n pòwe wọ́n ní ẹni tó bá kọrin tí ó dùn ṣebí yóò fi ti ààrẹ gbọ́. Kí ló dé tán play fídíò ọ sì ń play fídíò tó ṣe pé òdodo ọ sì pé ọdún wá ní òdodo ọ̀rọ̀ TV ní ìrìntọ́ lò. Olórí ibú TV nílò. Irọ́ pọ̀ jù TV ló jẹ́ ká máa pè é kìí ṣe òdodo ọ̀rọ̀. Gbogbo ẹ̀dá tó bá ti wà láyé tó bá ti ròyìn pé ibi tó ń bá ti fì sí lọ́pọlọ gbogbo ayé gbọdọ̀ fì sí ẹ jẹ́ kí irú ẹ̀dá bẹ́ẹ̀ wò. Because in tí bàbá àmàmù sọ òdodo ọ̀rọ̀ ló kọ méjì òdodo náà ní ìmọ̀ jẹ́. Mo mọ̀ pé bàbá tí wọ́n fi ọ̀rọ̀ wọn ṣe tọ́pìkì útúbà níbi tí bàbá bá wà sùn nínú àwọn tí bàbá ó tún máa fi àdúrà rán ni sí ni bàbá wa àmàmù Ògbómọ̀ṣọ́. Ní pẹ̀lú tí bàbá wa àmàmù sọ nípa bàbá náà. Àfáà yìí tó ń wá bóde ìkéésì àkọ́kọ́ tí wọn àwọn àfáà alálàǹgbá ni wọn kò sì síbi tẹ́ bá ti rí wọn èdè tẹ́ máa bá lọ́dọ̀ wọn lẹ́nu láti jọ́ tẹ́lẹ̀ tí wọ́n wo prógámù wọn èdè ẹ̀ṣẹ́ ti ké bá nǹkan gidi lọ́dọ̀ wọn because àwọn òsè ìsìláàmù wọ́n ń ṣe kánkọ́ọ̀sì ní ẹgbẹ́ náà ń ṣe ẹni tó bá ti sọ̀rọ̀ sí ẹni tí wà yóò àtúnṣe ẹ̀fọn àfẹ́ mọ̀. Àtọ́jú òótọ́ ni àtọ́jẹ́rọ́ ni o àwọn sàdéfẹ́jẹ náà ni. Bẹ́ẹ̀ni àwọn ẹni tí wa kánkọ́ọ̀tì bí ìmùlẹ̀ làwọn ń ṣe wọn ò ṣe ìsìláàmù. Tí wọ́n bá rí fídíò yìí kan máa gbọ́ kí bàbá ṣe sùúrù kán pírátìsì bò náà ṣe máa ń ṣe ìsìláàmù. Lẹ́tìmọ́mù kọ́lá àkọ́kọ́ lórí ọ̀rọ̀ nǹkan tí òun àtàgbàlá gbébélì náà bí ẹ ṣe bọ́ sórí agbágbé ni àpá àfọ̀dá mata máa wá rẹjú lérí ọ̀rọ̀ tí ò nítumọ̀ sáyé. N tó bá nítumọ̀ lèmi mọ̀ tá a fà máa ń gbé dání. Mẹ́sẹ̀gì tí bàbá àmọ́mù pàṣẹ lórí múmbà ní last week ní Friday tó lọ yìí ti jẹta yìí ẹ mọ̀ pé mẹ́sẹ̀gì tí gbogbo ẹni tó bá gbẹ́ mùsùlùmí tó fẹ́ practice Islam mẹ́sẹ̀gì tó ní ìjìnà practice ayé. A ti bẹ Ọlọ́run ọba àlá kó bá wa jẹ́ kẹ́mi wọ́n gùn lórí dáadáa lórí ẹ̀sìn kọ́lọ̀ mọ́kòrò làákà ìwọ̀n wọ́n ti ń mọ̀ ṣe báyìí nítorí gbogbo ẹni tó bá fẹ́ òdodo ó mọ̀ pé Ọlọ́run ọba tó láyé tó lọ́run ní kọ́ bàbá àmọ́ mọ̀ sí Ọlọ́run kò wá ní tì wọ́n lọ́nà láíláí kò ní sọ àwọn náà di irú àwọn tá à ń wí nígbẹ̀yìn ọjọ́ wọn because a rí pé Ọlọ́run ṣàánú bàbá wa mọ́mù Ọlọ́run bá ṣàánú wọn kanlẹ̀ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì lórí fatuwa tó tún wá pass níbi tán ti lọ fìdáwò kú tí wọ́n ti wá ń sọ ṣé bí àwọn kankan wà tó yẹ pé mo wo wá sí bàbá àmọ́mù ọ̀rọ̀ tí brọ́dà wa àpọ́nlé ànẹ́bí náà tún wá fi fèsì mo wá wò kódà ìtànsán pa mẹ́wàá láì bó ṣe rí náà lọ́sí pàtàn. Ṣé ń gbọ́ mi? À ń gbọ́ yín. Wọ́n ṣe wá pàtàn mo wá rí pé àwọn gẹ́gẹ́ náà pàtàn fúnra wọn. Ìtàn wọn wá dàbí ẹni tí ọmọ tí ọkọ ìyàwó tí ń bọ̀ látòkò tó wá délé tó dé sitting room tó bá tán náà ya rẹ̀ lọ́wọ́ tó wá wọnú yàrá lọ kó lè má dà tó bá tán nọ́mbáyàwó rẹ̀ sùn tí ò wá padà tí wá ń jà pẹ̀lẹ́ ni tí ń báyàwó rẹ̀ sùn irú ọmọ wo ló jẹ́ kó máa jẹ́ pátó àti wọn náà kán máa rò pé irú ọmọ wo ní òkè ṣé tí bàbá wọn ṣe kalẹ̀ ẹsẹ̀ tí bàbá wọn gbé tó náà ń tọ̀ tó bá ti pé bẹ́ẹ̀ ni kálukú ó pàdé pẹ̀lú Ọlọ́run sàlámù aláìkùm. Aleykum salaam rahmatulahi abaraka bí a ti mú díẹ̀. Wọ́n múná lọ tẹ́lẹ̀ ni wọ́n lẹ̀ tó ti mú dé padà. Hello. Ẹ ká sọ Àmọ̀tẹ́kùn Oòduà. Ẹ káàsán o láti ìlú wo lẹ ti ń pè wá o. A ti lọ nínú o. Kí lorúkọ yín o? Abdulrahim Sarumi ni láti Ìlọrin. Ẹ ṣeun o kí lẹ fẹ́ bá wa sọ nípa ọkùnrin tí ń bẹ́lẹ̀.
ẹ̀rí èyí tí ìṣẹ̀lẹ̀ yìí ṣe ni pé tẹ̀rí tẹ́ bá ń sọ̀rọ̀ nípa àwọn àfa kan mẹ́tí ọ̀yẹ́ kẹ́ ẹ máa kọ̀rọ̀ wọn fún àwọn òpònú àfa mi ń dẹ́tọ́ ẹ pé ẹ dákun tí táfà bá ń sọ̀rọ̀ àbá máa ranjú máa kíbò sí sọ̀rọ̀ ni ètí ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà fà sọ gbogbo ẹni bá yìí ń bínú ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ kò ní gbérí kọ́dà àwọn ọmọ rẹ̀ ní gbérí gbogbo ọ̀rọ̀ tóun bá ti pín irú àáfàá bẹ́ẹ̀ bá ti rẹ máa wo gbogbo prógráàmù rẹ̀ nígbà tó ọkọ̀ ìsọdọ̀ Àgbàlá Gabriel ńlọlẹ̀ ìfẹnu ara rẹ̀ lura rẹ̀ tó ẹsẹ̀lẹ̀ yìí ń sáfàá ni ọlọ́run kọ́ bá lọ́rẹ̀ ẹ̀mí bàbá ìwà ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ kọ́lọ́run kó ẹ̀mí àtẹ́kùn náà gún àtàwa náà àwọn máa lè kú. ẹ ṣeun ẹ káàbọ̀ ẹ ṣe gbà kọ̀ọ̀kan sí i torí mo ní program ní 12 àwọn ará tìbí wọ́n ń ṣe program lónìí in fact wọ́n sì invite mi náà mọ̀ pé ibi tí bàbá mi mọ́ ń bá ti lọ bó ti débẹ̀ nu ẹ ṣe gbà kọ̀ọ̀kan sí ẹ ṣe gbà kọ̀ọ̀kan sí ẹyẹ yẹn mi ẹ ti sọ̀rọ̀ ẹ ti sọ̀rọ̀ ẹ ṣe gbà kọ̀ọ̀kan sí ẹ jẹ́ kí ó rí. Hello. Hello. Hello, ẹ káàárọ̀ o láti inú olè tí ń pè wá o. Àkó ojúmọ́ o, Rasheed lórúkọ mi o, mò ń pè yín láti orílẹ̀-èdè Ireland. Ẹ ṣeun gan o. Ẹ kú ètò. Ètò ni o. Ẹ máa sọ̀rọ̀ yín lọ o. Hello, ẹ máa sọ̀rọ̀ yín lọ, ẹ máa sọ̀rọ̀ yín lọ. Ní kò ń ṣàfà làwọn yẹn àwọn yẹn ò kì í ṣàfà àwọn ìmáàmù dé bàbá ìmáàmù ti gbàjẹ lẹ́nu wọn because ìjẹkújẹ ni wọ́n máa ń jẹ àáfàá gidi òní máa mú ọ̀pọ̀lọ́ kó máa ti abẹ́rẹ́ bọ̀ lẹ́nu so ohun tó ṣẹlẹ̀ sí wọn gangan àbínú gbáyé ni expose gbogbo iṣẹ́ aburú tí wọ́n ń ṣe bàbá yẹn ò yàtọ̀ sí bàbá Yákàlá. Níbi bàbá ìmáàmù ti ṣẹ̀wọ̀n nìyẹn bọ́ kí bàbá ìmáàmù kàn Muyideen Ajani Bello. Ẹ ló mọ̀ ń gba kọ́ọ̀ lórí WhatsApp lọ́wọ́ ní ẹ̀dàgbẹ́ ní sùúrù. Okay. Ẹ ló ẹ máa sọ̀rọ̀ yín o. Hello. Òdodo ọ̀rọ̀ gbọ́ ń bẹ̀. Ọlọ́run ó túbọ̀ bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn pẹ̀lú àṣẹ ọmọdé ni wọ́n Ọlọ́run ó bá wa dà wọ́n lágbà pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run bá a ṣe ń sọ̀rọ̀ bàbá Muyideen Bello pé wọ́n lo 74 years láti fi preach Islam bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó lò jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run pẹ̀lú ayọ̀ àtàlàáfíà programu ní bàjẹ́ o a tún máa gbọ́ yín lọ ẹ ṣeun. Ẹ lè pè wọlé báyìí o. Bàbá kan pè. Hello, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. Láti ìlú ilẹ̀ tí ń pè wá kí lórúkọ yín.
láti ìlú Èkó ni mo ti ń pè ẹ bá wa dá sí tó Idris Azakari. ẹ ṣeun Ọlọ́run kí ó jẹ́ ká rí bàbá wa ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́ pẹ́. àmín Ọlọ́run jẹ́ kẹ́mi òun gùn wọ́n á fi pẹ́ lórí ipò náà. àmín Ẹ rí nǹkan tèmi fẹ́ fi contribute lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó yàtọ̀ sí gbogbo àwọn nǹkan tí mo ti ń gbọ́ lẹ́nu àwọn akẹgbẹ́ wa tí wọ́n ń sọ̀rọ̀. okay Pàápàá jùlọ téèyàn bá sọ ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan tí mo sọ fáwọn kan tí wọ́n jọ mọ ilẹ̀ Ògbómọ̀ṣọ́ láìpẹ́. Ìmáàmù represent Islam generally lọ́pọ̀lọpọ̀ nínú ààyè. So tẹ́nìkan bá kọ́mẹ̀ntì nǹkan kan tó negative nípa ìmáàmù pàápàá jùlọ ìfún kó jọmọ ìlú Ògbómọ̀ṣọ́ kì í ṣe ọmọ kì í sóye ìdílé ẹnìkankan láti jẹ́ kí bóyá nǹkan tó tọ́ sí ìmáàmù yẹn lè tọ́ sí ẹnìkankan nínú gbogbo àwọn tó ń sọ̀rọ̀. Ṣùgbọ́n nǹkan tẹ́mi kàn fẹ́ kí bàbá ìmáàmù ó ṣàkíyèsí lé lórí òun ni wípé nǹkan tá à ń pè ní ọ̀rọ̀ ẹ̀sìn àbí àwọn kankan wà tó jẹ́ pé nǹkan tó bá ti ní tìlá fúìtì sí yapa inú nínú lórí pé àwọn eléyìí wí àwọn eléyìí wí kì í ṣe pé bóyá gbogbo àwọn tó jẹ́ onímọ̀ ẹ̀sìn wọ́n fẹnu kò lórí pé kí ní yàrá ọ̀mù ni. Tó bàbá ìmáàmù máa ti bi àwọn ibẹ̀ yẹn look into àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí wọ́n bá fẹ́ máa sọ. Because gbogbo wa táwọn sọ̀rọ̀ nípa àwọn kankan wà tó jẹ́ pé ó ní nǹkan tí ìyapa inú dálé lórí tí ní nǹkan tí sẹ́yìn ọba ti àárọ̀ mà pé tẹ́yìn bá ti ṣe lé yàrá ọ̀mù ni tẹ́yìn bá ti ṣe lé kèfèrí ni. Àwọn kankan wà tó jẹ́ pé àwọn onímọ̀ ẹ̀sìn wọ́n sọ̀rọ̀ lé lórí pé báyìí kàtà ni ẹ̀sìn sọ báyìí kàtà ni eléyìí wí nǹkan báyìí léwu nǹkan báyìí léyìí wí. So kọ́lọ́hún kó jẹ́ ká rí bàbá ìmáàmù pẹ́. àmín Lórí ọ̀rọ̀ àfà àti bàbá tó ń sọ̀rọ̀ sí ẹ dákun kẹ́ tó lọ bí èèyàn ẹ dákun mo fẹ́ ká sáré sọ̀rọ̀ ṣe pé mi ò ṣe mùsùlùmí àgbọ́yé. mo sì fẹ́ sáré fún yín ní pọ́ìntì kékeré kan. Ok. Níbi tí bàbá ti sọ̀rọ̀ nípa especially nípa ọ̀rọ̀ olórin yẹn ṣe é gbọ́ bẹ̀. Bẹ́ẹ̀ni. Tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ tí bàbá ìmáàmù sọ wọn à kọ́ndẹ́mù orin o. Àgbọ́yé. Wọ́n ní wípé àwọn mọ̀lẹ́bí tí wọ́n ń kọrin ọ̀tọ̀ ẹgbọ́n Yorùbá abẹ́ ẹ̀gbọ́n bẹ̀. Gbogbo wà pẹ̀lú yín. Wọ́n ní àmọ́ táwọn mọ̀ pẹ̀lú bàbá Muyideen Ajani Bello ni pé wáàsí ni wọ́n máa ń ṣe. Lọ́wọ́ tí bàbá máa ń tún láti sọ ni pé kí àwọn ọmọ wọn náà kí wọ́n tẹ̀lé ìgbésẹ̀ tí bàbá wọn gbé. Sínú níbẹ̀ wọ́n ní ànàná rẹ̀ pé àwọn àdílé kan bẹ tí wọ́n máa ń kọrin torí ìmáàmù ìlú ni wọ́n àwọn bí n tẹ́ ẹ sọ torí pé wọ́n mọ̀ pé ìyapa ń bẹ lórí ọ̀rọ̀ yẹn àwọn kan agree àwọn kan disagree ni ló mú wọn tí wọ́n fi sọ orú ọ̀rọ̀ yẹn wípé àwọn kan bẹ àwọn ìdílé kan bẹ tí wọ́n máa ń kọrin àwọn ìdílé bàbá Àjàní Muyideen Bello wọn èyí kọrin lọ́dọ̀ tiwọn wáàsí ni wọ́n máa ń ṣe torí wọ́n mọ̀ pé àwọn èèyàn fẹ́ẹ́ gé sí náà. Àmọ̀tẹ́kùn inú mi dùn pé ọ̀rọ̀ tí à ń sọ yìí gbogbo ayé ló ń gbọ́ sẹ́ẹ̀rí bó ṣe jẹ́ náà lẹ́sìn sọ yẹn wàláì èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mo ti di ẹ̀wọ̀n ẹnìkan rí tó wá láti ìlú Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ bàbá ìmáàmù ṣe mọ̀ pé nígbà mi máa bẹ tẹ́ pé nínú ìran àti ẹ̀yà tọ́lọ̀ ń fún ní oore ọ̀fẹ́ tó mọ̀rọ̀ gbọ́ tó Yorùbá ò sí. Yorùbá a ní ojú tí Yorùbá nígbà táyé dáa nígbà táyé ò ti dìbàjẹ́ ṣe mọ̀ pé táwọn tó jọ wo èmi àti yín tó bá fi ojú bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àpèjúwe tí ọ̀rẹ́ bá dé bí àtẹnìyàn bá fún wa ní nǹkan Yorùbá lè fi ojú sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Yorùbá lè fi ìṣesí sọ̀rọ̀. Bẹ́ẹ̀ bá ṣẹ́jú sọ́mọ ọmọ náà ṣe yóò ní láti mẹ́kẹ́ ní mo yé lójú tẹ̀ ṣẹ́jú yìí. Yóò sọ fún yín pé ẹyẹ ojú yìí wò dára ẹ̀ ń ṣẹ́jú. Àwa dẹ̀ mọ̀ pé ní Yorùbá máa ń sọ pé ìwọ yìí sọ ọmọ ojú. Ọmọ ojú ń bẹ lọ́tọ̀. Ọmọ ọ̀rọ̀ ń bẹ lọ́tọ̀. Ọmọ ìṣesí ń bẹ lọ́tọ̀. Tí o bá yẹn ti yé because a mọ̀ pé bàbá ìmáàmù fọ́ìsì wọn lẹ jẹ́. Ẹ̀dá tó bá tẹ̀ ti dúró lórí dáadáa tó bá ti fẹ́ kí ìsìláàmù ní ìgòkè síwájú sí yóò bẹ̀rẹ̀ òun kí nǹkan kan mọ̀ ṣe ìmáàmù because tí nǹkan kan bá ṣe ìmáàmù nínú pride ìsìláàmù ni ìmáàmù wà but at the same time àwọn kankan àtọ́jọ́ pé tó bá ti jẹ́ pé tó bá ti ní ìtìláàfù which is ìyapa inú nínú sọ pé àwọn àtàjẹ́ olólùfẹ́ wọn àti àwọn ẹlòmíràn tí wọ́n jẹ́ olólùfẹ́ tí wọ́n yí dẹ̀ ṣe òpè gẹ́gẹ́ bí àpèjúwe ní ti kì í ṣe pé wọ́n mú un gbowó fún irú yìí ìfẹ́ lẹ ní pé ògbó kan lélẹ́yìí àbí àwọn fọ́ọ̀sì mi ni o àwọn fọ́ọ̀sì mi wọ́n mú mi lé gan o. Àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi tó jẹ́ pé ẹlòmíì nínú wọn gé orí ìmáàmù rí. Ibùsọ̀rẹ́ tí mo bá yín sọ̀rọ̀ yìí wàláhì aqsamtu billahi wa rabbil Kaaba mo ní nínú ọmọ Ògbómọ̀ṣọ́
tí wọn yìí kóra pẹ̀lú ìmáàmù tó jẹ́ pé ọ̀rẹ́ mi dẹ̀ ní tó jẹ́ pé ní tà nítorí ọ̀rọ̀ yẹn láàfin ṣe dáadáa síra wọn tó fi dè ní. yà kí ló fẹ́ kọ́ kó ṣe fún ọ kí ló fẹ́ tọ́ka sí pé ó jẹ́ ẹ̀ṣẹ̀ tó ṣe ọ gẹ́gẹ́ ṣé ń gbọ́ Yorùbá mi yẹn ó pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi tó jẹ́ pé olólùfẹ́ ìmáàmù ni wọ́n jẹ́ a nínú àwọn àfáà wa tó jẹ́ pé tí wọ́n bá sọ̀rọ̀ kan tó jẹ́ pé mọ́ṣálà yìí níyà ni a mọ̀ wípé àfáà mi ní lágbájá o bọ̀ tí ibi tí lágbájá sọ̀rọ̀ yìí lọ yìí ìgbà tí wọ́n dà tó pé kí ni ìmọ̀ yapa àbí ọ̀rọ̀ ìmọ̀ ó pọ̀ lórí ẹ̀ tó àwọn ibẹ̀ yẹn àtàwọn ibi ibòmíì náà lóríṣiríṣi ike bàbá ìmáàmù kan bá ṣàkíyèsí lé lórí irú èmi ní sìn ọmọ sákì ni mí kò possible kí wọ́n á jẹ́ mọ́mù ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àbí kọ́ mi jẹ kankan bẹ́ẹ̀ náà oríṣiríṣi yẹn náà pọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ olólùfẹ́ àwa ìmọ̀ náà ògo Islam lélẹ̀ ògo àgbáyé lélẹ̀ ògo ilẹ̀ Yorùbá nìyí tí ò dẹ̀ gbọ́dọ̀ wọ́ mi so kọ́lọ́n kó jọ kó sànù wa ẹ kú ètò náà so ó sì jẹ́ nìyẹn. irú yín ẹ máa pè wọlé sórí ètò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìwọ tó o bá ní nǹkan kan tó o fẹ́ gba bàbá àmọ́ mọ̀ mọ́ àwọn àbá tiẹ̀ mọ̀ nǹkan àwọ̀ sọ pé eléyìí báyìí àmọ́ àsọ gbégé èèyàn mọ́ wà sọ̀rọ̀ tí ọ̀rọ̀ bá ti wá gbé e àwọn oníkẹ́kọ̀ọ́ ọmọ pè wọlé o àmọ́ tó o bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú èébú làwọ̀ bọ̀ wá ìwò kan fẹ́ gbà bàbá àmọ́ mọ̀ ọmọ kí nǹkan tí ó bá àwọn èèyàn láàmú tó o bá níwò èbó ṣe gbé kalẹ̀ nítorí lè burú bẹ́ẹ̀ ni pé káwọn èèyàn pè wọlé káwọn náà tó contradict ẹ̀ àmọ́ bá wà níbi pé ìwò tó yẹ wọ́n fẹ́ bú ọ ànígbà. ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ o ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ nǹkan kò ní ṣe mí nǹkan kò ní ṣe yín nǹkan kò ní ṣe bàbá mọ́ Ògbómọ̀ṣọ́ àmọ̀jọ lókè ní lágbára lọ́wọ́ lọ́wọ́ àmọ̀tẹ́wọ́dọ̀ àbáṣòwò sọ fún yín pé tó bá tó dọ̀wọ́ alẹ́ ọ̀pọ̀ síbò kàtúnṣe program àmọ́ láìpẹ́ yìí ẹ máa retí àmọ̀tẹ́kùn ògbà ní live pẹ̀lú àwọn rátìbì àti bàbá mọ́ Ògbómọ̀ṣọ́ hello ẹ̀jẹ̀ àwọn ẹni tó fẹ́ pè wọlé yẹn torí wọ́n yẹ gbígbà mo bá pa kẹ́ni tán wọ́n wà máa pè wọlé. Tá a gbà kọ́kọ́ sí i. Èèyàn lọ bá ń lónìí náà ó dìgbà kan náà báyìí.